ìyàwó ládé yìí ọ̀rọ̀ bù ṣe aṣọ yìí ti bẹ̀rẹ̀ ṣẹ́rí bí Olúgbẹ́bọjú bó ṣe ń ju aṣọ àrà ọ̀tọ̀ ló fi ń yí aṣọ tiẹ̀ yìí. ìlú Ìgbẹ́sà màlélọ́wà níbi tá a ti ń ṣeré àwo iléeṣẹ́ Lutas TV sílẹ̀ ń wò yìí. ẹ má bá a subscribe sórí àwọn channel wa Lutas TV sí lórí YouTube. kò náà ní nǹkan kan ẹ kàn tẹ subscribe kẹ́ máa ríran wò. bákan náà Lutas TV sí Tàlàbí lórí Instagram àti Facebook. Lutas TV sí lórí TikTok. ẹ máa bá a share kẹ́ máa like ẹ̀. àwọn eré ọdún eégún ti Ìgbẹ́sà yìí ó pọ̀ lóríṣiríṣi láti gbé jáde. ṣá máa tẹ subscribe eégún tẹ́ bá fẹ́ wò ẹ̀rí ń bẹ̀. bákan náà ti ìlú Ọ̀tà ibi tí ọdún eégún lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ àti gbogbo ìlú oríṣiríṣi tẹ́ bá ti fẹ́. Ìgbẹ́sà láṣìwà yìí níbi eré Olúgbẹ́bọjú ẹ̀rí pé ó ti gbé aṣọ míì. fáǹfààní gbogbo ẹni tẹ́ẹ̀dẹ̀ ṣe ń ra fídíò CD gbogbo fọ́nrán àwọn fídíò yìí ló wà nínú fídíò CD ní olú ilé iṣẹ́ wa ní ìlú Ọ̀tà Tàlàbí shopping complex ní ojú òré Oníranran. eégún tẹ́ bá ti fẹ́ ó wà ń bẹ̀. alẹ́yìn èèyàn yẹn ti pọ̀jù ẹ lọ jókòó ẹ ká rere gbẹ́bọ Olúgbẹ́bọjú gbẹ́bọ jájà ọmọ olówó yalumọ. ẹ bá wo àrà tí eégún yìí tó fi ń yí aṣọ ẹ rí i pé ìṣọwọ́ ìṣọ tiẹ̀ ó tún yàtọ̀. ṣé ti rí wọ́n sọ fún yín ní àwọn àsìkò kan pé gbogbo àwọn eégún tá a bá mú wá kò sáṣàdánù ńbẹ̀ torí àrà oríṣiríṣi oníkálukú fi ń yí aṣọ tiẹ̀ tí kan ò jọ kan. ẹ rí i pé ti Gbẹ́bọ̀ yìí ó tún yàtọ̀. sí ìbọn tó ń fà fún wa bàbá mi ń ṣe é gùn èmi náà ń ṣe é gùn làbí débẹ̀ kò sẹ́ni tó bá wọn ṣe wọ́n gbẹ́lò ní ìlọ́jà tó bọ́jẹ̀. ṣẹ̀sán lọ́jọ́kọ̀ ṣẹ̀sán lọ́jọ́kọ̀ àjírígbà wọn ní òkèbè ẹ lọ́jọ́kọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ orúkọ bọ́jọ́ ẹ̀ lè yọ ìkúrò rẹ̀ ìyá tèmi ìyálò ìdẹ́tẹ́ àti ìjẹ̀mí. ṣe rí bí Olúgbẹ́bọjú ṣe ń yíṣọ eégún tó ń ṣeré gidigidi ni. aṣọ mi ló ti gbé yìí.
tún ti sàn ẹ́ lẹ̀ ó tún ti gbé mi. mo ti kà ó ti ní bí ẹ̀mẹ́fà tó yẹ kí n gbowó 2,600 12,000 ó gbọ́ wá pẹ̀lú. ẹ rí i pé tó bá sọ̀kọ́lẹ̀ àgbé kan ó ti di aláǹtakùn tó bá fi inú ta fẹ̀yìn ta wọ́n ti ń tú ẹni kúrò níbì kan àrà kan régùn máa tún dá ń bẹ̀ o. olóyá ẹ kúrò ń bẹ̀ ẹ fún mi láàyè ẹ jẹ́ kí n dára fún àwọn èèyàn. ṣe rí ohun tó kàn sílẹ̀ olùgbẹ́bọjú ti wọnú ẹ̀ ẹ̀rí gidọ́gàn bí galagala onígbẹ́bọ ti gbé yìí ó ti gbé wá sí gbangba níwájú àwọn èèyàn ó lè máa wàrà tí ń fẹ́ dá o. àwọn ọdẹ ti pọ̀ jù ẹ̀sùn mẹ́yìn inú galagala yìí ní gbẹ́bọ́ ti ń yíṣọ báyìí inú galagala tó kó sí ṣẹ́rí ní ẹ̀lò tí ń yí aṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni wọ́n ń da òbò wọ́n ní kẹ́ ẹ̀sùn mẹ́yìn ẹ jẹ́ káwọ́ bó ṣe bá yíṣọ yìí ó ti gbé galagala yìí kúrò ń bẹ̀ ó ti sún síwájú. ìjọba máa rántí àtàkùn owó ẹ̀kú. Níwọ̀n lóru ké bí ó bá ti dé níwọ̀n. Mo yà ló ṣe ní. Ìjọba tó báyé bá yẹ ni kì í gbé ní aráyé. Bábùkù bá kọni ní máa ń dùn mọ́ lódì ẹni. ṣe rí i pé gbẹ́bọjó tó bá yíṣọ yìí nínú galagala á tún gbé á tún sí síwájú á tún lọ yí ń bò mí. Ìgbà tí orí ń gbé ní èmi ló ń ṣàwò orí là bá bọ̀ ọ̀tá bá fò ṣà sílẹ̀. ẹ wo èrò níbi eré gbẹ́bọ. gbẹ́bọ ti kúrò nínú galagala ó ti wà níta bẹ́ẹ̀ láṣọ yìí ò tún dúró ó ń yí lọ tàtẹ́ ẹ̀ mọ́ yí ẹ̀ mọ́. gbẹ́bọ baálẹ̀ ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. olùgbẹ́bọjó ó máa kú ewu náà kì í pàwòdì lẹ́yìn gbogbo aṣọ tí
olùgbẹ́bọjó ti yí, ó ti padà di alábala. ṣé ẹ rí èrò lórí gbẹ́bọ ńgbà tó di alábala, ọmọ ló ń lọ́ fún náà ń fò fáyọ̀. àkú ọdún àkú ìyèdún, ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé o, àṣẹ. ẹ jẹ́ ká lọ gbádùn orin lẹ́nu Àràpá. Kùtù ní oúnjẹ òwúrọ̀. Àwọn pàṣẹ ọlọ́mọdé wọ̀ náà wéré léde ìyálẹ̀ ìta. Àwọn pàṣẹ olóòwò ló tí wọ́n ti ń bọ̀ kọ́lákọ̀. Àwọn olóògbé ilé ìjọba jáde sí ọdún pèsè àbáyé. Ọmọ abẹ́kú jẹ́ máa bára ọ̀rọ̀ kò rí pọ́ọ̀tì ẹ̀ẹ́dẹ́gbẹ́ àwọn àgbà. Bí ẹ bá rí gbọ́ ẹ má ṣe kúrò kò má ẹ má ṣe kúrò rè. Àwọn olókè lè kọ́ba abẹ́rẹ́ àpàwọ́ ti fèrè nìgbò. Àwọn olókè lè kọ́ba. Àwọn olókè lè kọ́ba. Gbogbo èèyàn lẹ́kùn pa aláré nìrí. Aláré nìrí o nípa àjẹsà. bá a ṣe ń gbádùn orin Àràpá lọ lọ́wọ́lọ́wọ́, bẹ́ẹ̀ ni alágẹmọ ti jáde, alágẹmọ àbìjówìn ni. Wọ́n ní kí a jẹ́ kí egbò amóṣekiri. Lókù aṣẹ ọmọ ògbódò rò. Ọmọ ní kó wá wọ̀ fóbìnrin tí kò mọ̀ kó. Ọmọ ògbódò rò. Ọmọ wómú lòrò ń ké. Ọmọ àjùmọ̀gbà ló ń wòrò. Balẹ̀ wọn máa yẹ́rò níwà yẹn máa rò wọ́n gọ́fà máa fi bọ̀ ọ́ nínú ìwò jíjẹ́ ará àlákọ̀ọ́lé. Lókù aṣẹ. ṣé ẹ wo àrà tí alágẹmọ yìí tó ń dá lọ́wọ́.
Awori Kingdom. Ìkan nínú ara gbogbo olú ìlú tó wà ní orílẹ̀-èdè ní àbáyù. Gbogbo àgbẹ̀ òjìyàn láti orí jáde láti tọ́jú gírímì sí i. Àgbẹ̀ òjìyàn! Àgbẹ̀ òjìyàn! Àgbẹ̀ òjìyàn! ṣé à ń wéré ṣe rí àrà tí alágẹmọ yìí dá ṣe àti ti ríro eléyìí rí ṣe gbọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ń dún lọ́tún lọ́sì pàpò. ẹ̀rí pé alágẹmọ yìí iṣẹ́ ló ṣe ó ti ju ẹni kejì lẹ̀ báyìí ti wà ní dúró lẹ́yìn tó ti dára lóríṣiríṣi. àwọn dán mi ló ti jáde fútbọ́là làwọn léyìí o. basketball ẹ̀ ń gbá ni àbí long tennis àmọ́ èyí tó jẹ́ gan-an ẹ̀. Ọmọ
ìdán mi ló ti jáde yìí kìnìún olólàájú ọba ẹran bá ti ń gbọ́ ṣáyò ṣáyò ọmọ rẹ̀ yàgò fésù o ó ń dojú ẹ̀bọ̀ nìyẹn. olórí ogun mo gbọ́dọ̀ káyì ogun takuntagun ló ń bọ̀ o olùkọ́bọ̀ tó takuntagun ló ń bọ̀ o olórí ogun mo gbọ́dọ̀ káyì ogun. ìdán mi lẹ̀ ń wò yìí ìdán ẹlẹ́ṣin a kí gbogbo ọmọ olúgbẹ́bọjó gbẹ́bọjájà ọmọ olórí alumọ àyọ̀ǹlẹ́ ọmọ ìwà àjòjò akíyín ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún gbogbo ọmọ ọgbẹ́sàmàlẹ́ akíyín ẹ̀kú ọdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ẹ̀ máa ṣọdún nígbà
bí olùgbẹ́bọjú bó ṣe ń ṣeré nígbẹ̀sà màlélẹ́ ní tí iléeṣẹ́ Lutas Films and Records wà ń bẹ̀. Bákan náà iléeṣẹ́ Lutas Films tún wà ní ìlú Ìlógbò Àṣòwò níbi tí eégún ti ń bọ̀dọ̀ oko lénìí. Ṣe rí i pé gbogbo ẹ̀ wọnú ra wọn ni. Àkí gbogbo ọmọ nílògbò Àṣòwò ìyá kú ọdún Egungun àkúyèdún adúpẹ́ pé ojú wa tún rí ọdún. Ní báyìí Ìgbẹ́sà màlélà wà tá a ti ń ṣeré awo. A fẹ́ máa fi eléyìí ṣe lọ. A nílò lọ ẹja tó lọ tí ò dé lúbú. A nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlódò. A fẹ́ lọ lénìí ká tún padà nígbà míì ni. Ire o, ire kàbìtì. I know what